Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé wòyí o. A kú bójú ọjọ́ ṣe rí. Ó ga jù. Wọ́n bá ní kábíyèsí pé wọ́n ti banish olórí Mariam kúrò ní ààfin. Ìtumọ̀ ni pé wọ́n ní ọ̀rọ̀ paternity pé kó wá ṣe àyẹ̀wò ẹni tó ní ọmọ inú ẹ̀ torí bó ṣe sọ pé òun lóyún fún kábíyèsí. Kábíyèsí èèyàn á dẹ̀ lóyún fún yàn. Ẹni tó lóyún fún yàn lóyún ò ní mọ̀ pé òun fún yàn lóyún. Parọ́. Òun lóyún. Ìgbà tí kábíyèsí ti mọtí, ìgbà yẹn ni òun lọ bá kábíyèsí gẹ́gẹ́ bí awuyewuye tó ń sọ káàkiri gbogbo íńtánẹ́ẹ̀tì. Kábíyèsí ní kì í ṣe pé ó rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀. Ó dáa, jẹ́ ká lọ ṣàyẹ̀wò torí òun á fún yàn lóyún, òun ò ní mọ̀ pé òun fún yàn lóyún. Argument tó dẹ̀ ń argue látijọ́ yìí, níṣe ló ṣà ń sá káàkiri. Ó ń sá kiri. Jẹ́ ká lọ ṣe àyẹ̀wò kí n lè prove pé òótọ́ ni. Ó ń sá. Wọ́n ní ó ti wá sú kábíyèsí báyìí o. Wọ́n ní kábíyèsí wá sọ fún un pé tó bá rí bẹ́ẹ̀, sísálọ tó sálọ, má padà sáàfin yìí mọ́ o. Bó ṣe sálọ yẹn, ó fi hàn pé òun kọ́ ló lóyún. Torí tóun bá ṣàyẹ̀wò tán, tóun bá rí pé oyún yẹn pé kì í ṣe jẹun, ṣó mọ̀ pé ayé ẹ̀ ti bàjẹ́. Wọ́n ní ṣe ló yẹ ń sá. Wọ́n ní sísálọ tó sálọ gbẹ̀yìn yìí, kábíyèsí ní kó ti géètì kó má jẹ́ kí ẹni tó ń jẹ́ bí Mariam kó tún wọnú ààfin yìí mọ́. So gbogbo ẹ lọ, wọ́n ṣáà ti géètì mọ́. Wọ́n ti kí gbogbo ẹrù, wọ́n ti kó síta pé kó pàdé ẹrù ẹ̀ ní ẹ̀yìn géètì kó máa kó lọ síbikíbi tí ó bá kó lọ bẹ́ẹ̀ tó fún lóyún torí oyún olóyún ò lè wá máa grow ní ààfin òun. Ìtumọ̀ kan tó fi tì mọ́, tó fi taari ẹ̀ síta nìyẹn. Ta ni bàbá ọmọ tó wà nínú oyún Mariam? Ta ni bàbá ọmọ tó wà ní inú Mariam? Question ńlá. Wọ́n ní kò sí nǹkan tí ó fi sọ̀rọ̀ tó fi bú kábíyèsí lóríṣiríṣi ọ̀nà. Kábíyèsí ní gbé ọmọ oyún lọ fún olóyún kì í ṣe compound òun. Kì í ṣe inú ààfin òun ló ti máa tọ́ oyún olóyún. Òun ní túmọ̀ ẹ̀. Wọ́n ní kábíyèsí ti wá yarí pátápátá. Láì ṣe àfiṣe. Ashley ṣe tiẹ̀. Ó lóun ti mú jẹ. Ó mú jẹ o. Ó yẹ ń sá eré torí ó wà compound òun. Torí ẹ̀ wọ́n ti ìrèsí tí ó ti bẹ̀rẹ̀ láti orí Mariam. Ìyá ìbejì, wọ́n ló ṣe tiẹ̀. Ó ní kábíyèsí ló ní àwọn ìbejì òun. Wọ́n ní tiẹ̀ yìí máa dé gbogbo pátápátá náà máa sweep kúrò. Wọ́n nígbà tí ìyá Nífá dé, ìyá Nífá sọ pé kábíyèsí, ó ṣì ń gba obìnrin yìí láàyè. Ó mọ̀ pé nǹkan tí ó léwu òun ló ń ṣe yẹn. Ó léwu. Ó dẹ̀ máa ba kingdom ẹ jẹ́ o. Ó máa ba ìjọba ẹ jẹ́ o. Èèwọ̀ ni o. Gbogbo nǹkan tí Mariam try láti ṣe, wọ́n wá láti pa ẹ́ run. Torí wọ́n sọ pé wọ́n wá bí wọ́n ṣe fẹ́ gẹ̀ẹ́tì kábíyèsí. Àwọn gbogbo ọ̀nà tó ń gbà láti gẹ̀ẹ́tì kábíyèsí, òun náà ń ṣe. Òun náà ni ọ̀nà tí Mariam tọ̀ yìí o. Wọ́n ní kì í tiẹ̀ ṣe pé ìyá Onífá nìkan. Wọ́n ní sí àmì tó ti wá. The same thing tí ìyẹn náà sọ. Pé oyún tó wà nínú Mariam, tí kábíyèsí ò bá ṣọ́ra, ó máa fa okùnfà tí ìfàsẹ́yìn máa fi dé sí kábíyèsí lóní rẹpẹtẹ ní throne ẹ̀. Pé it's better kó má dúró sí tòsí kábíyèsí.
pé ó jọ gàtè kò jọ gàtè. Ṣé ó dúró ṣe àyẹ̀wò? Kò dúró ṣe àyẹ̀wò. Ìyẹn fi hàn pé ewu ń bẹ lóko lóńgẹ́ fún rẹ̀, ewu ni. Ètò wá ṣe pé yín sì ni wọ́n ní kábíyèsí ní. Wọ́n ti yọ orúkọ Ògúnwùsì kúrò nínú orúkọ Mariam. Mariam ò jẹ́ Ògúnwùsì mọ́ o, pé ìyẹn ni. Ẹlẹ́ẹ̀kejì pé òun bá nìṣe kúrò ní ààfin. Àfi tó bá tán á ti wádìí, wọ́n ní condition tó ń fún sí nìyẹn. Àfi tó bá ti dúró kán ṣe àyẹ̀wò ọmọ tó wà nínú ẹ̀. Bóyá kábíyèsí ló ní àbí kì í ṣe kábíyèsí. Bó jẹ́ fake ni àbí kì í ṣe fake. Wọ́n ní ṣùgbọ́n láti ìsinsìnyí lọ pé wọ́n ti yọ orúkọ Ògúnwùsì kúrò nínú orúkọ Mariam. Mariam ò jẹ́ Mariam Ògúnwùsì mọ́ o. Kì í ṣe olórí o. Wọ́n ti lé kúrò láàfin ṣá kó lè wọ ààfin yẹn mọ́. Ẹ rí i pé wọ́n ní àṣẹ ní máa ṣe rẹ̀. Ó máa ṣe rẹ̀, ọwọ́ wọn náà lè fi ṣèrà wọn. Ọwọ́ wọn náà máa fi ṣèrà wọn, náà máa fi fa wàhálà síra wọn lọ́rùn. Jẹ́ ó tán àbí ó tán? Kó ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. A máa gbà fún kábíyèsí o, k'Ọlọ́run kó jọ̀ọ́ o. Pé kábíyèsí fi òtítọ́ ọ̀rọ̀ ẹ̀ múlẹ̀ o. K'Ọlọ́run kó ràn lọ́wọ́. Àdúrà tá a ti ń gbà pé kí Ọlọ́run kó wá ràn kábíyèsí lọ́wọ́. Kí kábíyèsí mọ nǹkan tó ń ṣe láti ìsinsìnyí lọ àti títí láéláé. Èèyàn ò gbọdọ̀ fi iná sí orí òrùlé sùn. Kábíyèsí ò gbọdọ̀ fi iná sí orí òrùlé sùn torí ó léwu. Bẹ́ẹ̀ ni, ó léwu. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ìgbésẹ̀ tí kábíyèsí gbé yìí, ìgbésẹ̀ tó lágbára ni. Ìgbésẹ̀ tó jọjú gidi gan ni kábíyèsí tó gbé lọ́tẹ̀ yìí. Kí ló dé? Wọ́n kì í wọ́n sà, wọ́n ní wọn mẹ́ni tó kú. Kí ló dé tí kábíyèsí máa dákẹ́? Ó dákẹ́ fún Mariam, ó dákẹ́ fún Ashley, ó dákẹ́ fún Toby. Mariam náà tún gbé tiẹ̀ dé pé wọ́n ti rí kábíyèsí lọ́dẹ. A ní kí ni? Gbogbo ibi tá a bá ti sí ni ó máa kọrí sí, nítorí pé agbára kágbára tó ń lọ ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ láti lọ fi fèsì kábíyèsí. Òun náà gbẹ́kẹ̀lé, òun náà dẹ̀ fi òun ní ìgboyà wọn. Ṣùgbọ́n this time around, ogun ran kábíyèsí o. Ó tún mọ́ pọ̀, ó ṣe gbé kábíyèsí mọ́. Ọlọ́run ti ṣe o. Ọlọ́run ti ń lo kábíyèsí ní kíkankíkan, ní rẹpẹtẹ. A sọ pé tí ìlú bá ti dún ní àdúnjù, bó ti ṣetán láti yà. Àbẹ́wò ni irọ́ burúkú, irọ́ funfun báláú, irọ́ tó jìnnà sóòótọ́. Kí ló dé? Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, kẹ́ bá mi like. Ẹ ṣé gan-an ni bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bó jẹ́ àkọ́kọ́ lẹ fẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ wa, ẹ rí bọ́tìn kékeré tó wà lẹ́gbẹ̀ẹ́, kẹ́ bá wa tẹ̀. Aago kékeré yẹn, kẹ́ bá wa tẹ̀. Next time tá a bá fẹ́ fún wa ní àwọn gist tó jẹ́ gist tó dáa, ẹ̀yin lè máa kọ́kọ́ rí gbọ́. Ẹ ṣé gan-an bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.